A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Minna ìpínlẹ̀ Niger ti dá ẹjọ́ ikú fún Stephen Jiyà lórí ẹ̀sùn wípé ó dáná sun ìyá tó bí i lọ́mọ tí èyí sì yọrí sí ikú rẹ̀. Adájọ́ àgbà fún ìpínlẹ̀ Niger Halima Ibrahim Abdulmalik ni ó pa á láṣẹ kí wọ́n so Jiyà dìrọ̀dìrọ̀ títí ẹ̀mí yóò fi jábọ́ lára rẹ̀. Agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Niger láti Ministry of Justice tí ó fi ẹ̀sùn kan Stephen Jiyà wípé ó dáná sun ìyáàfin Comfort Jiyà tí í ṣe adarí ẹ̀ka ètò ẹ̀kọ́ ní iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ kí ó tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún 2022 ni wọ́n kọ́kọ́ fi ojú Jiyà ba ilé-ẹjọ́ kí ìgbẹ́jọ́ tó tẹ̀síwájú ní ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún 2022. Adájọ́ Abdulmalik nígbà tí ó ń yànnàná ẹ̀sùn ṣe àlàyé wípé gbogbo ẹ̀rí ni ó tọ́ka wípé afẹ̀sùnkàn ṣe ẹ̀sùn ìpànìyàn fún ìdí èyí ni Stephen Jiyà fi jẹ̀bi ẹ̀sùn ìṣekúpa ìyá rẹ̀ tí wọ́n fi kàn án ní èyí tí ó lòdì sófin. Ìjìyà tí ó tọ́ ni ikú nípasẹ̀ kí wọ́n so ó dìrọ̀dìrọ̀ lọ́rùn, kí wọ́n fi iná ìjọba pa á electrocuted, kí wọ́n yìnbọn pa á tàbí kí wọ́n fún un lábẹ́rẹ́ ikú kí Ọlọ́run ṣàánú fún ẹ̀mí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gíwá àjọ Joint Admission and Matriculation Board (JAMB) akàwé-gboyè Ishaq Ọlánrewájú Olóyèdé ti ṣe ìkìlọ̀ wípé oyè ifásitì (University degree) lè má jẹ́ kí akẹ́kọ̀ọ́ pegedé àti tètè rí iṣẹ́ lóde òní mọ́ nítorí ayé ń yí, ìmọ̀ ẹ̀rọ túbọ̀ ń gòkè sí i. Olóyèdé sọ eléyìí níbi ìkẹ́kọ̀ọ́-gboyè ọdún 2023 tí ó wáyé ní Ifásitì ìpínlẹ̀ Kwara 2023 Convocation Lecture. Bí Olóyèdé ṣe sọ àsọdájú wípé iṣẹ́ ọwọ́ nìkan ló lè ṣe é nínú ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ àkàwé-gboyè tí ó pe àkọlé rẹ̀ ní Kíkọ́ àti Àtúnkọ́ Learning, Unlearning and Relearning, kókó àmúlò fún ìmọ̀ ẹ̀rọ tòde òní, ni Olóyèdé ti rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n gbáradì fún ìpèníjà ìmọ̀ ẹ̀rọ lóde òní nípa ṣíṣe ìgbáradì ọlọ́jọ́ pípẹ́, kí wọ́n sì máa yí bí ayé ṣe ń yí. Ó ní kíkàwé nìkan kò wúlò ṣùgbọ́n kí wọ́n ṣe àkàtúnkà ìmọ̀ tuntun. Ó ní ìwé kíkà láìsí ìmọ̀ kò wúlò mọ́ lóde òní nítorí àkàtúnkà ni èròjà tí ó lè fún ènìyàn ní ìgbé ayé tó dájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Rivers àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ akàwé-gboyè Zaccheaus Adangor ti kọ̀wé fi ipò sílẹ̀. Nínú lẹ́tà tí ó kọ ránṣẹ́ sí gómìnà Siminalayi Fubara lónìí ni ó ti ṣe àfihàn ìkọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Ó ní kíkọ̀wé fipò sílẹ̀ dá lórí ọ̀rọ̀ tara rẹ̀ (personal principles) bí ó ti dúpẹ́ lọ́wọ́ gómìnà fún àǹfààní tí ó ní láti sìn lábẹ́ ìṣèjọba rẹ̀. Ó ní òun pẹ̀lú ẹbí òun mọ rírì gómìnà. Adangor jẹ́ ọ̀kan lára àwọn olùbáṣiṣẹ́pọ̀ nínú ìṣèjọba gómìnà àná fún ìpínlẹ̀ Rivers Nyesom Wike kí Fubara tó yàn án padà sínú ìṣèjọba rẹ̀. Ní ìbẹ̀rẹ̀ rògbòdìyàn tí ó wáyé ní ìpínlẹ̀ Rivers ní àhesọ jẹ jáde wípé gómìnà ti jáwé gbélé-ẹ̀ fún Adangor látàrí wípé ó ń gbè lẹ́yìn Wike, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ sẹ́ àhesọ yìí. Ìròyìn jábọ̀ wípé rògbòdìyàn ìpínlẹ̀ Rivers gbọ̀nà àrà yọ lánàá bí ìjọba ìpínlẹ̀ ṣe bi ilé ìgbìmọ̀ wó lulẹ̀. Nígbà tí ó ń ṣe àwáwí, kọmíṣánná fún ìròyìn Joseph Johnson sọ nínú àtẹ̀jáde wípé eléyìí kò fi ọkàn balẹ̀ fún lílò látàrí ìdúgbàmù àti iná tí ó ṣẹ́yọ níbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìfowópamọ́ àgbáyé World Bank ti sọ wípé iléeṣẹ́ elépo Nigeria National Petroleum Corporation Limited (NNPCL) kò ṣe òtítọ́ lórí èrè tí wọ́n ń rí kójọ látara àyọkúrò ìrànwọ́ epo. Èyí papọ̀ mọ́ ìrànwọ́ epo tí wọ́n
ṣì ń yọ àti ipa àyọkúrò ìrànwọ́ epo lórí owó tó ń wọlé sí àpò ìjọba àpapọ̀. Ilé ìfowópamọ́ tí ó fìkàlẹ̀ sí Washington ni yóò pè fún ìpè yìí lórí ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà tí ó pe àkọlé rẹ̀ ní "Láti ìyípadà àti ìgbé ayé ọ̀tun sí àbájáde". Èyí ń wáyé bí Mínísítà fún ọrọ̀ ajé ṣe sọ wípé ìjọba ti ṣetán àti ṣe ọ̀ríkínniwín owó tó ń wọlé láti iléeṣẹ́ NNPCL gẹ́gẹ́ bí ọ̀rọ̀ World Bank. Bí ará ìlú ṣe ń mọ̀ nípa èrè látorí pàṣípààrọ̀ owó ni ó yẹ kí wọ́n máa mọ̀ nípa èrè látorí epo, pàápàá jùlọ látara àyọkúrò ìrànwọ́ epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti sọ lónìí wípé àwọn ti rí ọkọ̀ mẹ́ta àti alùpùpù tí wọ́n lò fi digunjalè lánàá ní Ìkẹ́rẹ́-Èkìtì. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Dáre Ògúndáre ni ó sọ eléyìí ní ààfin Ọ̀gọgà ti Ìkẹ́rẹ́-Èkìtì Ọba Adéjìmí Adú-Alágbàdo nígbà tí ó tẹ̀lé igbákejì gómìnà Moníṣádé Afúyẹ́ lọ fún ìbánikẹ́dùn sí ọ̀dọ̀ ọba. Ògúndáre fi kún un wípé àwọn ọlọ́pàá ti gùnlé wíwá àwọn oníṣẹ́ láabi yìí. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọlọ́pàá ti ń wá gbogbo inú igbó nítorí àwọn gbọ́ wípé lára àwọn adigunjalè ọ̀hún fọ́nká sínú igbó. Fún ìdí èyí, kí àwọn ará ìlú ṣe sùúrù kí wọ́n máa retí àbájáde ìwádìí ọlọ́pàá. Èyí ń wáyé bí gómìnà Abíọ́dún Oyèbánjí ṣe ṣe ìlérí láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò láti mú àwọn oníṣẹ́ láabi tí ó ṣe ìkọlù sí ilé ìfowópamọ́ ní àná. Bí ó ti sọ wípé ẹ̀jẹ̀ àwọn tí wọ́n ṣekú pa ń béèrè fún ìdájọ́. Oyèbánjí tí ó ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí ó bani lọ́kàn jẹ́ gidi gan, tẹnumọ́ wípé ìjọba òun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yóò wá ọ̀nà láti ṣe ìdáwọ́kọ̀ fún ìṣekúpa àwọn ará ìlú láti ọwọ́ àwọn adàlúrú. Gómìnà sọ eléyìí ní Ìkẹ́rẹ́-Èkìtì nígbà tí ó ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ àti sí àwọn tí ó fara kááṣá láti lè mọ bí nǹkan ṣe rí. Gómìnà tí igbákejì rẹ̀ ṣaṣojú ni yóò lọ pẹ̀lú olùbádámọ̀ràn lórí ètò ààbò Brigadier General Ebenezer Ogundana, kọmíṣánná ọlọ́pàá àti adarí ikọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ajagun-fẹ̀yìntì Olú Adéwà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gbogbo ìgbìyànjú Ààrẹ Bọ́lá Tinubu láti parí aáwọ̀ láàrin gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike ni ó ti forí ṣánpọ́n. Alámòjútó ìgbìmọ̀ alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìpínlẹ̀ Rivers Toni ni ó sọ eléyìí lónìí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Okocha ní ìgbésẹ̀ Tinubu láti fòpin sí aáwọ̀ láàrin àwọn méjèèjì ni kò ṣeé ṣe. Ó ní òun kò bá wọn kópa nínú rẹ̀, ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ òun ni kò yọrí sí dáadáa. Ìròyìn jábọ̀ wípé síwájú àkókò yìí ni ààrẹ ti gbìyànjú àti jẹ́ kí àlàáfíà jọba láàrin àwọn olóṣèlú méjèèjì, ṣùgbọ́n aáwọ̀ yìí gbọ̀nà àrà yọ pẹ̀lú bí wọ́n ṣe bí ilé ìgbìmọ̀ wó àti bí àwọn 27 tí wọ́n jẹ́ alátìlẹyìn Wike láti ilé ìgbìmọ̀ ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Okocha ní àwọn 4 láti ilé ìgbìmọ̀ tí ilé-ẹjọ́ darí ṣègbè lẹ́yìn agbẹnusọ Edison Ehie tí ó fi ìṣúná ọdún 2024 tí gómìnà ṣe àgbékalẹ̀ rẹ̀ ránṣẹ́ ń ṣe lòdì sí òfin. Ó ní ìgbésẹ̀ wọn kò lẹ́sẹ̀ ńlẹ̀. Okocha ní ẹgbẹ́ òṣèlú APC ń gbìyànjú àti jẹ́ kí Wike darapọ̀ mọ́ wọn. Ó ní kété tí Wike bá ti darapọ̀ mọ́ wọn ni ó máa di adarí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.